nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ torí pé nígbà tí mo wà London tí mo ń ṣiṣẹ́ àwọn insurance àtàwọn mo bá àwọn insurance company ṣiṣẹ́ tí mọ́tò bá l'accident nílùú tí mo ń gbé èmi ni máa lọ bá wọn fi lọ́ọ̀rì mi tí máa fi bá wọn lọ kó àwọn mọ́tò bá l'accident àbí àwọn mọ́tò àwọn ọlọ́pàá bá seize máa lọ fi bá wọn fi mọ́tò gbé ibi tó bá pound ẹ̀ sí ibi ni máa lọ gbé tí máa bá wọn gbé lọ síbi tí wọ́n bá fẹ́. Every day mo máa ń gba £250 ẹ̀ máa ń ti £250 jẹ́ nísìn tó bá jẹ́ pé contract yẹn wọ́n ready láti terminate contract fún mi èmi ni mo cancel pé no owó yẹn wọlé every blessed day but kí ni yẹn disturb ariwo tí mo ń disturb iṣẹ́ tí mo ń ṣe yẹn ẹni kí n má lo láriwo mọ́ ó disturb iṣẹ́ tí mo ń ṣe pé no kí ni yìí mo wọ̀ pé sówó ni mo ń wá ọlọ́run fún yàn lówó mi ò nídìí owó yẹn mo pa owó yẹn tì mi ò ti fowó rárá má kó lẹ̀ pé ọlọ́run máa ń ṣòwò fún yàn náà mo ti pa owó yẹn for years o kó tó di pé mo gbéṣẹ́ ìdání £250 every blessed day ló ń wọlé bí láìlẹ̀sìn £250 mo ń gbà every blessed day for years mo wá close iṣẹ́ pé mi ò ṣe mọ́ n gbogbo báyìí mi ò rówó mi náà mi ò rí náà mo kàn pa owó mo kàn kójọ torí pé Monday to Monday ni iṣẹ́ yẹn mo ṣáà ń ṣe lọ ni mo kàn máa ń pawó máa tọ́jú omi máa wọ mi ní fi ra ọkọ máa wọ pé kí lè bẹ lẹ́yìn jẹun máa wọ pawó máa wọ. ẹ sì ń lọ pátí ẹ ní pizza wá gbé. mo máa ń ṣe bẹ́ẹ̀ ẹni ká ọmọ yẹn tọ sólà fún mi pẹ̀lú wọn mo máa ń náwó láà mo máa ń lọ sójú agbo. gẹ́gẹ́ bí alùsùn náà. no fáwọn ọ̀rẹ́ mi bá ṣe. tó bá ṣe òkè. láti lọ yẹ wọn sí. láti lọ yẹ àwọn ọ̀rẹ́ mi sí ni kò ń ṣe pé láti lọ ná owó kárí mi. mo kàn lọ ságbo ṣèfàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bí wọ́n ṣe pàtí wọ́n ṣe ìyàwó wọ́n ṣe kó mọ̀ n tó lè mú mi ná owó ni. ok mo máa ń lọ tí máa ń ná owó bẹ̀ but owó yẹn máa ń retain owó mi ò wá rówó mi ná ìgbà tí mo wá stop iṣẹ́ yẹn mo wá wò pé ok ẹ jẹ́ kí n máa ṣiṣẹ́ mo ti ń ṣiṣẹ́ mo máa ń ṣiṣẹ́ kí wọ́n máa kó aṣọ wá sí Nàìjíríà aṣọ àlòkù bí mo ń ṣiṣẹ́ lọ́rì yìí àkúbè a máa ń lòdù ẹ̀rọ wá sí Kotonu Togo máa ń kó West Africa mo máa ń ṣe bọ̀ mi ò bẹ́sì lórí yẹn dáadáa torí pé owó tó wà bẹ́ẹ̀ yẹn kéré sí owó lọ́rì yẹn mo wá kúkú kúìtì lọ́rì yẹn mo wá bẹ́sì lórí yẹn nítorí yẹn ń gbà mí láyè láti lè ṣe tó bẹ́ẹ̀ mo wá ara yẹn pé mo lùsòwò bọ́ gbàtàríwó ṣẹlẹ̀ ẹ máa para bèrè nígbàtàríwó ń lọ lọ́wọ́ owó tí mo lùs lórí kéèsì tí bá ní kí n wò lọ kí n wò bọ̀ bí láìlì àsìnà á lè wọ $200 million lórí ẹjọ́. torí èmi o Saheed Shittu o àti gbé lọ sí kóòtù báyìí Saheed Shittu àti gbé lọ sí báyìí o kí ló dé kí ni mo ṣe ó bú bàbá wa kò ní ṣe pé mo bú bàbá ẹlòmíì ò ló ń dùn o mo bá ṣe jálàbí jẹ iṣẹ́ tó ń ṣe yẹn ó bàjẹ́ ló ń dùn ló wá ń dùn mọ́ pé ó bú bàbá wa o wà nígbà ó ti bú bàbá wa n tó ń dùn nìyẹn o ó bà business wa jẹ́ ló ń dùn ló wá di pé àdìgbà o ẹ mọ̀jọ lọ ló wá di ọlọ́pàá lé mi kiri à ń gbẹ̀mí lọ́kọ̀ tó bọ̀ alhamdulillah. ẹ̀rọ kọ́ni ẹ̀ fi yọjú. mi ò yọjú tí ìbá yọjú ló ní ara mo yọjú lẹ́mìí. kí ni ẹ̀ fi yọjú ń bàrẹ̀ sá. tó tí mi ò fi yọjú ni pé púpọ̀ nu àwọn ẹjọ́ mi tó pè mí fún to be honest púpọ̀ nu ẹjọ́ tó pè mí fún wọ́n kàn wọ́ọ̀kì ẹjọ́ yẹn wọ́n kàn first arraignment náà ń wá pé àrọ́dàrọ́dà ni. bíi pé kọ́kọ́ gbé mi wọlé kí n ṣáà ti ẹjẹ́ bàbá àrùn mẹ́wọ̀n. kó di ẹsẹ̀. ẹ̀kú tó bá tẹ̀lé ti gbé mi wọlé adájọ́ lè ní òkè ó jẹ̀bi àbọ̀ jẹ̀bi torí mo máa rí nǹkan tó pé mi ò jẹ̀bi lórí ọ̀rọ̀ yìí náà ó jẹ̀bi ó bá lọ ṣẹ̀wọ̀n ó jẹ̀bi ó bá lọ wáyé kọ́kọ́ gbé ẹ nínú ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n yẹn làwọn ń wá. ẹ̀yin ò sì fẹ́ wọ bẹ̀. mi ò fẹ́ wọ bẹ̀
tẹ́lẹ̀sì wọ bẹ̀ ọlọ́run gbà. mo ti ẹ̀ rìmáàdì rí pé mo tẹ̀ jẹ́jọ́ kan àbí bí wákàtí mélòó kan. wọ́n ní àwọn tó fẹ́ mú mi yẹn lágbára ẹ̀ bọ̀tọ̀ ọlọ́run ò gbà ní kò ń ṣàgbára mi.